Good evening, good evening, good evening. Ẹ kú ìrọ̀lẹ́, ẹ kú ọjọ́ méjì, ẹ kú ọjọ́ mẹ́ta, gbogbo ẹ̀yin bàbá mi àtẹ̀yin ìyá mi. Ẹ má bínú the first one, àwọn èèyàn ní kí n delete ẹ̀. Agbẹ́dọ̀ máa gbọ́dọ̀ sẹ́yìn bàbá wa àti ẹ̀yin ìyá wa lẹ́nu. Mo tún kí yín lẹ́ẹ̀kan sí lórúkọ bàbá Professor Banji Akíntóyè, àrólé Awólọ́wọ̀, bàbá dáadáa tó ń fẹ́ ìtẹ̀síwájú ilẹ̀ Yorùbá, tó ń fẹ́ òmìnira fún ilẹ̀ Yorùbá, tó dúró nídúró pé ìran Yorùbá ò gbẹ́dọ̀ jẹ̀yà mọ́. Bẹ́ẹ̀ náà ni mo tún kí yín lórúkọ olóyè Májàsọ́lá Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà Báṣọ̀run Akínrógun of gbogbo ìlú Ìpotì, ààrẹ akọni Oòduà káfàtàdé aníyì káyé wà. Mo kí yín lórúkọ olóyè ṣe Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà. Mo kí yín lórúkọ gbogbo ẹ̀yin bàmá wa, ẹ̀yin ìyá wa tí ẹ̀ ń fẹ́ kí ìran Yorùbá ó bọ́ kúrò nínú ìgbèkùn ní gbogbo ọ̀nà ní Nàìjíríà ti ń ní wa lára. Mo ti sọ ní ọ̀rọ̀ kan, àwọn kan ní kí n má sọ bẹ́ẹ̀ mọ́. Mo ní tẹ́ bá ti rí ọmọ Yorùbá tó ṣe ń sọ pé wọ́n Nàìjíríà, ẹ wá irú èèyàn bẹ́ẹ̀ wò dáadáa, ọ̀dájú ìka èèyàn ni. Irú àwọn ọ̀dájú bẹ́ẹ̀ wọ́n rí jẹ nínú Nàìjíríà ni. Lákọ̀ọ́kọ́ náà mo sọ gbogbo ọmọ Yorùbá, most especially ìwọ tó bá jẹ́ ọmọ Èkìtì, tó dẹ̀ jẹ́ mọ́ pé òun bọ̀ láti ìrìn àjò máa la Èkìtì kọjá. Níbi tí mo rí nìyẹn, mi mọ̀ bí ó ti wà lọ́dọ̀dà state o, wọ́n ní IG ló ṣòfin yẹ, I don't know. Torí mọ́tò tẹ̀ ń wò àti gbé láti Èkìtì ń bíbà èyí kọjá Ọ̀ṣun state, Ọ̀yọ́ state, Ògùn state, tí wọn ò dá wa dúró lórí tinted glass. Tẹ́ bá ti mọ̀ pé mọ́tò yín ní tinted glass tí ò dẹ̀ ṣe láwọ́ bá wá láti factory, ẹjọ́ ẹ kọ́kọ́ lọ gbọ́n yọ, ẹ lọ yọ kúrò. Mo fi yọ́nú Ọlọ́run bẹ̀ yín, ẹ lọ yọ kúrò. Mọ́tò mi lélẹ̀ wọ́n mú dá mi dúró lánàá. Pàtẹ́dẹ̀ dá mi dúró, wọ́n ní kí n park, mo dẹ̀ park. Mo wá ń bi wọ́n léèrè pé kí ló ṣẹlẹ̀. Wọ́n ní ẹ̀yin tí àwa tábà ti ń lo tinted glass, àwa là ń kidnapping, àwa là ń gbọ́mọ, àwa là ń ṣe gbogbo ẹ̀. Mo dẹ̀ ní àhà. Mo dẹ̀ wind down. Immediately lọ̀gá wọn ní kán wọnú mọ́tò. Àṣàdùmídé station wọn ní tó bá di ọ̀la wọ́n á prepare wa máa dèrò kóòtù lérí kíni ń jalè náà. Ṣé pé torí pé mo lo tinted glass, at the end of the day ṣe ní kí n mú 150,000 wá. Níbo ni mo ti fẹ́ rí tí n bá fẹ́ fojú kan ilé ẹjọ́? Where do you want me to see 150,000 naira nínú ìjọba Tinubu tá a wà níta yìí? Ibi tá a ti jọ bẹ̀rẹ̀ sí ń pò nìyẹn. Ohun tó dùn mí jù, gẹ́gẹ́ bí mo ti sọ lórí fídíò tí mo delete nsìn, ohun tó dùn mí jù ńbẹ̀ ni wípé àwa mẹ́ta la wọnú station yìí at a time. Yorùbá méjì, ọmọ Ìgbò ẹyọ kan. Ọ̀gá Ìgbò tó mú wa, lọ́lọ́pàá tó mú wa yọ ọmọ Ìgbò ni. Bí ìkejì ti sọ èdè Ìgbò sí, ẹni kejì tó sọ èdè Ìgbò sí, kò ju bí 5 minutes àwa ti nú station yẹn. Ó wá kó èmi àti Yorùbá tá a jọ wà ń bẹ̀. Yes, gbogbo àwọn ọmọ Yorùbá tá à ń bá sọ̀rọ̀ ń bẹ̀ pé ọ̀gá nìyẹn, ní tó bá ti sọ lábẹ́gẹ́, àwọn ò lè torí pé àwọn fẹ́ ràn wá lọ́wọ́ káwọn wá sọ iṣẹ́ wọn nù. Bàbá kan ń bọ̀ láti Kwara state pẹ̀lú ọmọ kékeré lọ́wọ́, ó fẹ́ gba Èkìtì state kó jáde sí Oǹdó Nàmúlẹ́kìtì láti Ìjẹ̀rìn. Ọ̀làbáyé bí ọ̀làbáyé náà ṣe máa appear ní court. So it show that ìgbé ayé ìnira là ń gbé nínú orílẹ̀-èdè tá a wà yìí. Kábíra wa léèrè kí ni Nàìjíríà gan ṣe fún wa tó fi rọ̀ wá lọ́rùn, táwọn olórí wa fi sọ pé dandan a gbẹ́dọ̀ kú sínú Nàìjíríà. Nígbà téèyàn bá gbé mọ́tò jáde síta, majority àwọn tó dẹ̀ ń ṣe tán tinted glass wọn torí oòrùn tó ń ràn ni. Pé téèyàn bá wà lájò tó bá wà nínú tinted glass, oòrùn yóò ní effect lára ẹbí ẹni tó wà ń ta lọ. Ẹ̀wẹ̀ ní tó ní mọ́tò yìí. It is because of the law, the way the police arrest àwọn tó ń lo tinted glass ni ó jẹ́ gbé mọ́tò lọ síbi iṣẹ́. So gbogbo ẹ̀yin tó bá jẹ́ ọmọ Èkìtì, tẹ́ bá ní ẹ̀ ń bọ̀ ń lé ẹjọ́ torí ohun tó ṣẹlẹ̀ sí mi ni mò ń sọ fún yín o. Àwọn tó bá mọ mọ́tò mọ́ mi dáadáa wọ́n á mọ̀ pé gbogbo ẹ̀yin láti bí gíláàsì ẹ̀yìn ẹ̀ náà tinted, gbogbo ẹ̀ láti ṣí
ní àná ìwé àná la ṣe ń wọlé wọ́n dẹ̀ ti arrest mi láti nǹkan bíi 8 wọ́n lẹ́ ń wò yẹ wọ́n ti arrest mi láti nǹkan bíi 8 o'clock láàárọ̀ ká wá bíra wa léèrè ṣé ó yẹ kó rí bẹ́ẹ̀ kí ọmọ Ìgbò máa jàǹfààní mo ń sọ ọ̀rẹ́ mi kan sọ ń gbà kan wọ́n ní kó má sọ bẹ́ẹ̀ mọ́ ìyá Ọmọlúkà ó ní tá a bá jagun Fúlàní tán a sì máa jagun ọmọ Ìgbò and thank God fídíò kan jáde síta tó ọmọ Ìgbò ń sọ̀rọ̀ pé Èkó yẹ gan ọba Èkó gan ní ká kọ́kọ́ tì sínú omi kó tì sínú agbalagbólú omi pé Ìgbò ló ní Èkó àwọn ló develop Èkó àwọn ló ní Èkó tó wá ń pàtàn pé the first obas tó jẹ ní Èkó is from Benin ó ti gbàgbé pé ọmọ ọba Erédùà is from Ilé-Ifẹ̀ so ara ìyà tá à ń jẹ lórílẹ̀‐èdè tá a wà tá a fi sọ wípé ẹ jẹ́ kó ní kálukú dọ́mú ìyá ẹ̀ gbé nígbà tí mi bá wà lórí ilẹ̀ bàbá mi tí mi ò lè rìn kí n yan fandafanda láì gbé ìgbé ayé arúfin táwa ń jìyà bí arúfin wọ́n rèé o òun lẹ́ ń wò yìí inú ọ́fíìsì wọn ni mo ti bẹ̀rẹ̀ sí í ṣí lánàá after I pay them ọjà tẹ́nìyàn rà tí ò ní receipt to tún plead ẹjọ́ náà what is all this in our own country in our own land in our own father's land mi mọ nǹkan tí Nàìjíríà ṣe fún wa tó fi rọ̀ wá lọ́rùn Yorùbá kẹsẹ̀ méjèèjì sómi Ìgbò ń fà kan Fúlàní ń fà kan Yorùbá kó ẹsẹ̀ méjèèjì sínú agbalúgbú omi Fúlàní ń fà kan Ìgbò náà ń fa titi ẹ̀ ọ̀nà wo la fẹ́ gbé gbà tá a fẹ́ fi gbé ìgbé ayé ìrọ̀rùn lórí ilẹ̀ bàbá wa la fi ń béèrè pé oore wo ni Nàìjíríà ṣe fún wa táwọn kábíyèsí wa fi sọ wípé dandan agbẹ́dọ̀ kù sínú Nàìjíríà àtànáwá ìjẹta náà ti pè mí pé the way bí àwọn Fúlàní ṣe ń pa ọmọ Yorùbá ní Ìwòyè ní Ògùn State wọ́n tẹ̀ tó sọ fún wa pé DPO lára fídíò tí mo wò pé DPO bẹ̀gán tún support àwọn Fúlàní wọ́n ń gbégbé ayé tó rọ̀ wọ́n lọ́rùn di àjòjì gbégbé ayé tó rọ̀ wọ́n lọ́rùn lórí ilẹ̀ bàbá wa àwa ọmọ onílẹ̀ wa ń gbégbé ayé ìnira Yorùbá níjọ́ wo la fẹ́ dìde níjọ́ wo la fẹ́ dìde tàbí ká béèrè lọ́wọ́ àwọn tó jẹ́ olórí wa pé ọjà wo làwa tá à ń tẹ̀lé wọn lẹ́yìn rà tá a sanwó that make us deserve this type of the punishment àwọn tó yẹ kó jà kó dìde gẹ́gẹ́ bí agbẹnusọ fún ìran Yorùbá wọ́n dúró gẹ́gẹ́ bí ọ̀tá Yorùbá àwọn tó yẹ ká rí gẹ́gẹ́ bí alátìlẹ́yìn àwọn tó yẹ kó dúró gẹ́gẹ́ bí akọ̀yà fún ìran Yorùbá wọ́n ketí ìgún sí ọ̀rọ̀ Yorùbá mo fi àkókò ìdúpẹ́ lọ́wọ́ ìyá mi kan l'Amẹ́ríkà Eunice Adélẹ́yẹ àánú Ọlọ́run máa wá yín rí ẹ ní sọkún lórí ọmọ o bí mo ṣe pè wọ́n lánàá pé màmá nǹkan bábábábá ló ń ṣẹlẹ̀ náà ní kí ni gbogbo mọ̀nàmọ̀nà báyìí lórílẹ̀‐èdè wa ìjọ́ wo la fẹ́ ṣe lè dà ìjàlẹ̀ yìí dẹ̀gbẹ́rù òfin mo tún fi àkókò ìpè olóyè Chief Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho ṣá mo pè wọ́n bí ẹ ṣe jẹ́ kí ọ̀rọ̀ wa ó sú yín ọ̀rọ̀ yín náà ò ní sú Ọlọ́run Yorùbá iṣẹ́ ń bẹ lọ́wọ́ wa láti ṣe àwọn kan tó máa rí wa wọ́n lẹ́yìn ọmọ Sunday Ìgbòho ọmọ Akíntóyè olóṣèlú lẹ́ ń ṣiṣẹ́ fún this is not the matter of olóṣèlú ṣe gbọ́ mi this is not the matter of olóṣèlú àní ká gba ilẹ̀ wa káwa náà rí ayé gbé ká gbára wa kó nínú ìgbèkùn gbogbo bí wà tẹ́lẹ̀ tinted glass ni tinted glass díẹ̀ yín ẹ̀ tinted ni òun lẹ́wọ̀ yìí mo ti ṣe ọ̀dọ̀ wọn gan ni mo ti bẹ̀rẹ̀ sí í ṣí lánàá nígbà tí mo san ìdá mẹ́wàá tán òun ni mo ti ṣe àwọn eléyìí fẹ́rẹ́fẹ́ ni gbogbo ẹ̀ láṣí lánàá gbogbo ẹ̀ pátápátápátá wọ́n wọnú ẹ̀ wọ́n rẹ̀ rú òfin wọ́n rí píṣọ̀ bàbá Akíntóyè ńbẹ̀ wọ́n rí píṣọ̀ olóyè Chief Sunday Ìgbòho lọ́wọ́ mi wọ́n dẹ̀ rí káàpù yìí bàbá Èkìtì wọ́n dẹ̀ béèrè lọ́wọ́ mi pé iṣẹ́ wo ni mò ń ṣe mo lọ́mọ Sunday Ìgbòho ni mí we are fighting for the liberation of Yoruba land
ojú wa báyìí náà ṣe release ọmọ Ìgbò tó wà bẹ́ẹ̀ títí tinted glass títí ẹ̀ ó tún tinted ẹ̀ half bí báyìí ní front glass ẹ̀ ó tinted ẹ̀ ó tinted ẹ̀ lókè bí báyìí lẹ́nu bí tó ti máa rí nà nìkan ló fi lẹ̀ gbogbo ẹ̀yìn ẹ̀ pátá ló tinted ẹ̀ wọ́n ní kó máa lọ. Ṣé ọmọ Yorùbá kan lè ṣe irú ẹ̀ ní ilẹ̀ Ìgbò tàbí ní ilẹ̀ Haúsá? Ṣé wọ́n bí sórin Yorùbá mẹ́ja ni? Ṣé wọ́n bí àwa àti Fúlàní papọ̀ àti Ìgbò papọ̀ táwọn olórí wa fi sọ pé dandan inú Yorùbá inú Nàìjíríà lágbẹ́dọ̀ kù sí? Tí wọ́n dẹ̀ mọ̀ pé ìran Yorùbá ara òrókùn ara òródìyẹ nígbé ayé tá à ń gbé lórílẹ̀‐èdè tá a wà yìí. Which way forward? Níjọ́ wo la fẹ́ jí? Ṣé onígbà tó bá pa wá tán ni? Nígbà ayé Buhari ará àwọn àgbààgbà tó sọ fún wa pé tí ọmọ Yorùbá bá débẹ̀ pé patí fún Ìgbò ń pa wá tí Fúlàní pa wá dínkù wọ́n ń pa wọ́n ní ìwòye lọ́wọ́ o. Throughout last week Ondo State náà bombard wọ́n ti kó l'Ondo State náà ó ti di Ogun State. State wo la tó mọ̀ tó kàn lẹ́yìn tabako ní àgọ́ ìwòye ní ìwòye. We did not belong to Nigeria. Ìlú ọ̀dájú orílẹ̀-èdè ọ̀dájú ni orílẹ̀-èdè amúnisìn orílẹ̀-èdè tí ń gba ẹ̀tọ́ ẹni lọ́wọ́ ẹni orílẹ̀-èdè àjọmọ̀ ó ṣòwò mọ́jọmọ̀ ó jèrè ní Nàìjíríà orílẹ̀-èdè tí ń panilẹ́kún owó tó gbà lọ́wọ́ mi lánàá tó bá wà lọ́wọ́ mi tán fún mi lówó yẹ pé kí n fi jẹun inú mi á dùn ọkàn mi á balẹ̀ lẹ́yìn ìgbà tí mo tún san owó yẹ tán wọ́n níbi tí mo tún fẹ́ lọ gba kíì tó ti máa fún mi ní kíì wọ́n tún lówó olówó kan tí mo tún gbẹ́dọ̀ san bẹ̀ owó ara mi ni mo tún lọ fi ṣe photocopy ìwé mọ́tò wọ́n tún gbà á. Where are we going? Where are we going in this country called Nigeria? Níjọ́ wo ni a máa bọ́ gẹ́gẹ́ bí olómìnira orílẹ̀-èdè olómìnira òmìnira táwọn bàbá wa níjọ́ àná tó dẹ̀ bọ́ sọnù lọ́wọ́ wa tá à ń wò nígbà téèyàn bá ra mọ́tò torí pé ó wà tí tẹ́rí glass tí ọlọ́pàá lè bọ́ kó pàdé ẹ lọ́nà kó ní kó ṣí tó máa ṣí tó máa wò ńgbà tó jẹ́ wípé ibi tí ọlọ́pàá bá pàdé tán bá pàgọ́ sí owó ní ọmọ gbà ọlọ́pàá tí ń gbé POS rìn. Yorùbá, we did not belong to this country. This is time for us to leave Nigeria. This is time for us to say bye-bye to Nigeria. Mo fi yọ́nú Ọlọ́run bẹ̀ wá. Ẹ má jẹ́ kó dìgbà tán bá pa wá tán tàbí tán bá capture wa ká tó mọ̀ wípé lóòótọ́ lódodo ilé tó lọ. Yorùbá wípé tí onílé bá ti ń fi àparí iṣu wọn àlejò ilé tó lọ ni. Ní gbogbo ọ̀nà náà ti ń fi àparí iṣu wọn wá. Under the government of Bola Ahmed Tinubu, Fúlàní ò ṣíwọ́ ọmọ Yorùbá pípa. And our government cannot do anything on it. Our father, Bola Ahmed Tinubu, tán láwa kan ṣiṣẹ́ fún, tán ní bàbá Akíntóyè ń ṣiṣẹ́ fún, tán lóye Chief Sunday Igboho ń ṣiṣẹ́ fún, cannot do anything about it. And we did not stand for Nigeria. We stand for our own nation. We want the Yoruba to become an independent nation. Ọlọ́run ò dá wa papọ̀. Ọlọ́run dá wa lọ́tọ̀ọ̀tọ̀ ni. Ọlọ́run dá Yorùbá lọ́tọ̀, ó dá Ìgbò lọ́tọ̀, ó dá Fúlàní lọ́tọ̀. Wọ́n wá rí ẹjẹ́ ń bi wá léèrè. Ìbéèrè tó yẹ kí gbogbo wa máa bira wa ni. Ó ṣe wá jẹ́ ilẹ̀ Yorùbá nìkan ni Ìgbò ń sá sí. Ó ṣe wá jẹ́ ilẹ̀ Yorùbá nìkan ni Fúlàní ń sá sí tí wọ́n ń rọ̀ bí òjò lójoojúmọ́. Okay. Ẹ̀yin kan sọ wípé torí pé ilẹ̀ Yorùbá jẹ́ wọ́n ti fi ilẹ̀ Yorùbá jẹ́ ṣe Federal Capital Authority pé Lagos State belong to the Yorùbá nígbà tó ti fi Lagos State jẹ́ Federal Capital Authority ló jẹ́ kí Igbo Hausa Fúlàní kan bọ̀ bá di ilẹ̀ Yorùbá. What about Port Harcourt? Ṣé Port Harcourt náà ṣara ilẹ̀ Yorùbá ni? Because a gbọ́ nínú ìtàn pé Port Harcourt ti jẹ́ federal capital Nigeria before the Lagos State. Ìtàn ló sọ bẹ́ẹ̀ kì í ṣe mi o. Ìtàn táwa kà táwa gbọ́ ni pé Port Harcourt ó ti ṣe federal capital Nigeria before Lagos State. After Lagos State, Babangida ló gbé federal capital kó Lagos State ọdún kélòó
democracy town practice ọdún kelo lélẹ́yìí. This is 24 or 25 years. Tí bá ṣí láti 1999. Yes. 25 years ago. Ẹ wá ṣírò ọdún tí Babangida mọ tó ti gbé federal capital kó l'Ékòó. It's over 30 years. Tí federal capital ti wà l'Abuja. Kí ló dé tó yìí tún rọ̀ bí òjò nílẹ̀ Yorùbá? Because they see what we, the owner of the land, did not see. They see it. Ohun tí àwa ọmọ tó nílẹ̀ gangan tá ò rí, àwọn rí. Ògo tó wà lórí ilẹ̀ wa gangan táwa gan ò rí, àwọn Fúlàní ti rí, Igbo ti rí. That is why you see them. Àti lọ sílùú wọn, lọ develop ìlú wọn dogun. Lọ máa gbọ́ Igbo, wọ́n wá sọ pé they are the one that develop Lagos State. Tí ènìyàn bá bẹ̀rẹ̀ development ilẹ̀ títí ẹ̀ láti bí 30 ọdún sẹ́yìn, àtàwọn máa débẹ̀ wọ́n máa á ti di bẹ́bẹ̀. Á ti di bẹ́bẹ̀. Bí Fúlàní bá padà náà á ti di bẹ́bẹ̀. That is why we làwa kan fi sọ wípé ẹ̀yin bàbá wa ọmọ onílẹ̀ má talẹ̀ fún Igbo mọ́. You will never see Igbo kó ta ilẹ̀ fọmọ Yorùbá. Wọ́n á máa sọ ọ̀ máa gbọ́ I heritate that land. I heritate that land for my papa. Na him papa give am. Na my papa give me. Tẹ́ bá máa talẹ̀ fún Yorùbá. Ọmọ Èkó lè wá s'Èkìtì kó ra lẹ̀, ọmọ Ọ̀yọ́ lè wá. Màá mọ̀ pé Yorùbá ẹgbẹ́ mi náà ni. Ìjọ́ wo la máa bọ́? Because of tinted glass, I pay 150,000 naira. Ní àsìkò tó lé yìí. Àsìkò tó jẹ́ pé àti jẹ àti mu ogun ni. A litre of petrol wọ́n ti ń tà ní 950, 930. Mọ́tò di ń tà ń gbé ṣe decoration níwájú ilé. Àwọn ní tinted glass ń ṣe títí wọn. Fúlàní ń pa títí ẹ̀ lọ́tún. Ẹsẹ̀ wa náà tó kù Fúlàní Igbo náà tó ń fa títí ẹ̀. It is a pity, a big disgrace for all the Yoruba race. Kí ọmọ Igbo máa sọ wípé kan ju ọba aládé ilẹ̀ Yorùbá sínú ocean, sínú lagoon. Abẹ́ gbọ́ fídíò yẹn ni. Gbogbo wa la gbọ́. It is a big disgrace to all the Yoruba. Kí ọmọ Igbo kó máa fi mẹ́sẹ́jì ránṣẹ́ wípé they should stand up and fight for their right. Right wo ni ọmọ Igbo ní ilẹ̀ Yorùbá? Tó fi sọ pé ọba Èkó ló yẹ kọ́kọ́ jù sínú lagoon because they see us as a mumu. Àkàtọ̀ pé agbọ́n ni mumu ni wá. Ohun tí àwa ò lè dánwò ní ilẹ̀ Igbo ń dánwò lọ́dọ̀ wa. Èyí tá ò lè dánwò nílẹ̀ Haúsá dánwò lọ́dọ̀ wa. Àrà táwa ò lè dá lọ́dọ̀ àwọn Fúlàní ń dá lọ́dọ̀ wa. They arrest me yesterday with my car. Torí kó ó wà tinted. Ojú ara ń bá ní ọmọ Igbo ṣe fi ọmọ Igbo lẹ̀. Tí yẹn yan tó wà mọ́tò títẹ̀ tó dẹ̀ lọ. Tinted glass títẹ̀ tíwájú tẹ̀yìn ni. Yorùbá, which way forward? This is time for us to say no to Nigeria. Agbẹ́dọ̀ bọ́ká tó ní ìsinmi lẹ́ẹ̀kan sí ẹ̀yin ọmọ Èkìtì tẹ́ bá ń bọ̀ nílé bóyá ẹni emergency assignment lẹ́kìtì l'Ondo ní Kwara State ní tẹ́ bá mọ̀ pé mọ́tò yín wà tí tẹ́ẹ̀dì ẹjọ́ ẹ bá mi ṣe o láì jẹ́ bẹ́ẹ̀ ẹ ti mọ ẹ́sà 150,000 naira dání kìdẹ́ ìṣọjọ́ tó bá ààrẹ sí yín náà máa gbé yín lọ kóòtù. Mo ti sọ fún yín tipẹ́ they know the armed robber, they know the killer, they know the kidnappings, but we nígbà tó ti rí pé Yorùbá tutù. Mo ṣe program kan mo ní ẹja gbọ́mọlúàbí sẹ́yìn náà tá bá gba ilẹ̀ wa tá gba freedom wa ká wá wẹ̀wù ọmọlúàbí yẹn padà wọ́n ní náà àwọn bàbá wa ò kọ́ wa bẹ́ẹ̀ a jẹ́ wípé ìyà táwọn bàbá wa jẹ kù làwa náà fẹ́ máa jẹ lọ because Igbo ready láti claim our land. The Fulani too gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọmọ Lúkà ní pé tá a bá jagun Yorùbá tán a sì máa jagun ọmọ Igbo. Please let us do something fast. We must
together with Sholoye Sunday Igboho, that say that Yoruba must have our own independence. Let us join hands together with Baba, Professor Banji Akitoye, the only Arole Awolowo that remain. Kí ìran Yorùbá bá lè rí ayé gbé, ká bá lè rí ògo wa lò. Mo ní wọ́n ti ń kì wá, wọ́n ti ń kì àwọn Yorùbá pé ọmọ anáwó sílè. Kó òyìnbó tó dé, òyìnbó náà dé tán owó náà tó ń pọ̀ sí. Ìyẹn ni pé ìran àwọn bàbá wa ti ń lògbà kí àwọn òyìnbó tó dé. Ẹ má gbàgbé gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọmọlúkà ni mo máa tẹnumọ́ pé tá bá jagun Fúlàní tán a sì máa jagun Ìgbò. It's better that we reject everything that make everything hard. Ẹ̀yin tẹ́ ń pariwo ebi ò ṣe jáde síta o. The only solution that can conquer ebi òun náà ni ká gba orílẹ̀-èdè wa, ká gba òmìnira wa. Mo sọ láyé àwọn bàbá wa kì í ṣe ìgbà àkọ́kọ́ rẹ̀ tá máa ní ìyàn mú nígboro. Ó ní nǹkan táwọn bàbá wa máa ṣe ńgbà yẹn nígbà tí ìyàn mú. Àwọn bàbá wa ti máa ń po mílẹ̀ dòǹgbẹ ni. Mọ̀ túmọ̀ ẹ̀. Wọ́n pe kinní kan ní ọgbà. Not only Èkìtì, not only Ondo, not only Ọ̀ṣun, not only Kwara State, not only Kogi. Ó dé Ọ̀yọ́ State, ó dé Ògùn State. Èkó nìkan ni wọ́n ti ń ṣàgbẹ̀ but pàtì ibìkan ló ní Èkó náà mo ti bá kinní yẹn rí bẹ́ẹ̀. Wọ́n ń pè ní ọgbà. Lásìkò tí iṣu bá wà ní tó pọ̀ rẹpẹtẹ, ọgbà làwọn bàbá wa máa ń kóṣu sí láyé ìgbà yẹn. Wọ́n á ṣe iṣu yẹn á pọ̀ rẹpẹtẹ, okùn náà máa fi ń dè, wọ́n á ṣe tó máa pọ̀ rẹpẹtẹ. Nígbà tí ìyàn bá dé, wọ́n á lọ máa mú iṣu lọ́gbà. Náà fi máa sọ pé ọmọ tá a bá bí sọ́gbà kì í ṣe iṣu yọ. But majority àwọn ọgbà táwọn bàbá wa ṣe bíi 2 or 3 years ago, ojú wa làwọn Fúlàní ṣe dọ́bẹ̀ tán lọ ń ṣá àwọn iṣu yẹn fáwọn màálù wọn. Our reserve tán ṣá àwọn iṣu yẹn, wọ́n wọnú oko ẹ̀wà níbi téèyàn kan tọ́jú oko ẹ̀wà tó tọ́jú ẹ̀wà sí, tó reserve ẹ̀wà sí, tán já àwọn àpò yẹn tán já fáwọn màálù wọn. They know what they are doing. Mo ń sọ fún wa wípé ògo táwa gan ò rí lórí ilẹ̀ yìí, glory tí Ọlọ́run yọ̀ǹda ilẹ̀ fún táàrí, Fúlàní ti rí, Hausa ti rí, ọmọ Igbo náà ti rí. That is why they don't want to leave our land. That is why they want to do everything to claim our land. Ògo tó ti wà lórí ilẹ̀ yìí, wọ́n ti rí ṣáájú wa. Wọ́n rí ohun táwa gan tá wà lórí ilẹ̀ táàrí, àwọn ti rí. That is why you see them. Ó ní question tí mo béèrè yẹ, mo ní bàbá kan ti dá mi lóhùn rí. Only it is because Lagos State is one time a federal capital of Nigeria. Bàbá kan náà dẹ́tun wá ní kí n sọ fún wọn wípé before Lagos State became a federal capital of Nigeria, Port Harcourt ló kọ́kọ́ jẹ́ federal capital. Fúlàní mélòó ló bọ̀ ń bá dibẹ̀ lénìí? Igbo mélòó ló bọ̀ ń bá dibẹ̀ lénìí? Yorùbá mélòó ló bọ̀ ń bá dibẹ̀ lénìí? Now, Lagos State was no more a federal capital of Nigeria. Kí ló dé tí wọn ò bọ̀ ń bá di Abuja? Kí Igbo máa claim ilẹ̀ l'Abuja, kó máa claim Abuja, kó máa claim Asokoro, kó máa claim Kuje, kó máa claim Aso Rock àti gbogbo ẹ̀. Kọ́mọ Igbo náà máa claim ẹ̀, káwa àti Yorùbá náà jọ máa claim ẹ̀ pé the Abuja belong to us. No, it is only Yoruba land that you see them, they want to take over because they see what we, the owner, did not see. Yorùbá, àbọ̀rọ̀lẹ́lá máa ń sọ fọ́mọlúàbí, ẹni tó bá dénú ìhàdó dìdí. Mo wí iná lẹ́ẹ̀kan sí ẹ̀yin bàbá mi àtẹ̀yin ìyá mi, ẹ̀gbọ́n mi lẹ́ẹ̀kan sí ẹ̀yin bàbá mi àti ìyá mi tẹ́jọ́ mi Èkìtì. Tẹ́ bá ń bọ̀ nílé, tẹ́ bá ti ń tẹ̀dí mọ́tò yín, ẹ jọ̀ọ́ ẹ bá mi ṣe. Ẹ ní ṣòwò sájà di àpò, ẹ ní náà dànù. Owó tán gbà lọ́wọ́ mi yẹn, àwọn tó fún mi lówó yẹn lágbára Ọlọ́run máa fọ̀pọ̀ rọ́pò wọn. Wọ́n á máa mọ ibi tó ti ń mú o, ṣùgbọ́n ibi tó ti ń mú kò ní tán, wọn ò ní wówó tì, àánú máa sọ̀rọ̀ sínú ayé wọn. Torí wọ́n sọ wípé ọ̀ǹtì tí kóòtù bá dá ẹjọ́, tó bá ti lè gbólúwa èdè kóòtù, bó bá dẹ̀ jóṣù kan náà fi ṣẹjọ́ òun bó ṣojú mẹ́ta nígbà ẹlẹ́lúwà tí lè gbé mọ́tò kúrò ńbẹ̀. Àwọn yẹn bò mí láṣìírí lánàá, Ọlọ́run á máa bòṣìírí wọn. Ẹ jọ̀ọ́, ẹ jẹ́ ká lórí ọ̀fẹ́ ká ṣí àwọn títẹ́rì gíláàsì yẹn tí ìgbà tọ́lọ́run máa gba òmìnira wa fún wa. Wọ́n ní bí ọwọ́ èèyàn bá ti tekú idà kì í béèrè ikú tó pa bàbá ẹ̀. Inú ìgbèkùn ní Yorùbá wà o. Orílẹ̀-èdè tá a wà yìí,
a gbé orílẹ̀-èdè kalẹ̀ fún ìṣubú ìpalára ikú òjijì fún ìran Yorùbá ni a gbé orílẹ̀-èdè kalẹ̀ láti pọ́n ọmọ Yorùbá lójú láti gbẹ̀tọ́ Yorùbá lọ́wọ́ Yorùbá a gbé orílẹ̀-èdè kalẹ̀ fún àfàtó àléèbá náà kàtàkì mi ò tó wọlé fìkanrọ́kan fún ìran Yorùbá ni. It is me and you that we say no to all this assignment that Nigeria arranged to us. Àwọn aláwọn èèyàn dáadáa l'Amẹ́ríkà ní Canada káàkiri gbogbo àgbáyé tí wọ́n rẹ́dì tí wọ́n dúró láti kọ̀yà fún wa. Mo tún fi àkókò èrò àwa tá a wà nílé, let us join hands together with them, cooperate with them. Ẹ má jẹ́ ká lé owó, kí láǹfààní owó tá à ń lé lọ́wọ́ tí ọmọ Ìgbò àti Fúlàní ò já gbádùn rẹ̀. Ẹ jẹ́ ká kọ́kọ́ lé òmìnira. Bàbá mi máa ń sọ̀rọ̀ kan. Ó ní ẹni tí ò bá ní òmìnira kò lè ní ẹ̀sìn, kò lè ní àṣà. Ó ní ṣùgbọ́n tó bá lómìnira, you will be able to control your religion. Ṣé kí n pè ní religion àti culture? A fẹ́ protect culture wa. Àbí bẹ́ẹ̀ kọ́? But we don't have freedom. Please let us join hands together with Baba Akintoye àwọn olóyè Sunday Igboho láti gba ìran Yorùbá kúrò nínú ìgbèkùn. Adániwáyé àtàwọn onílé òní fi wálẹ̀ o. Lẹ́ẹ̀kan sí èmi bàbá Èkìtì kan nínú àwọn ọmọ olóyè Igboho, mi ò ń ṣe kidnapper o, mi ò dẹ̀ ń ṣe arm robber. We are fighting for our freedom, and one day God will stamp it. Òun náà fi ń sọ àwọn tó sọ pé àwọn ti gba orílẹ̀-èdè wọn dry nation, àwọn ti gba orílẹ̀-èdè wọn àwọn ọmọ Dúpẹ́ Onítìrí, they are deceiving us. Ojú wa dẹ̀ ti jọ ń jáǹsì àti mọ àwọn tó ń parọ́, àwọn tó sọ pé wọ́n ti gba orílẹ̀-èdè wọn. Adélé ti sá lọ láti ọdún mélòó ààrí láti April of this year. Adélé ò yọjú. Orú àná yẹ̀yẹ́ ló yẹ kí n pe Adélé pé kí ló dé kí náà tí òfin Nàìjíríà tún mú mi. Please let us join together with Baba Akintoye àwọn olóyè ṣe Sunday Igboho ṣá. Yorùbá nation, no going back. Yorùbá máa bọ́ láṣẹ Olódùmarè. Àwọn onílé àtiwá lẹ́yìn, ojú òní tiwa. Ẹ ṣé gan.